orúkọ tèmi ni Akínbọ́dúnṣe Shadrack. Mo jẹ́ akọ̀wé àgbà fún iléeṣẹ́ Utility Consumers Rights Advocacy Initiative, àwọn àjọ tí ń jà fún ẹ̀tọ́ àwọn tí ń lo iná ọba ní Nàìjíríà. Àìrí iná lò yẹn ti pẹ́ tó ti bẹ̀rẹ̀, ó ti pẹ́ gan-an. Tí ìlú bá wà, ẹ jẹ́ kí n ṣe ẹ̀sáǹpù kékeré kan. Mo fẹ́ kí ẹ mọ̀ pé nígbà kan gbogbo Ìbàdàn kọjá géètì lọ, tó yẹ lọ́sẹ̀ níbi kan ní gateway. Bọ̀ nísìnyí látàárín Ìbàdàn dé ibi tí Ìbàdàn parí sí nísìnyí ó tó géètì 8. Ṣùgbọ́n preparation tíjọba ṣe fún wa nígbà yẹn kò ju pé iná yẹn kò ní kọjá géètì. Ó ti kọjá géètì, ó ti lọ Àkóbọ̀, ó kúrò l'Àkóbọ̀ ó dá Lákíá, ó kúrò l'Álákíá ó lọ Bádékú. Wọn ò tí fi kún tán pèsè níjọ́ wọn àná. Ní ìmọ̀ bóyá ẹgbọ́n kan tí mò ń sọ yẹn dáadáa. Wọn ò ṣàfikún, wọn ò upgrade nǹkan fi kalẹ̀ níjọ́ wọn àná. Àni tó dẹ̀ fà á tí náà ọba kò fi lè improve Nàìjíríà láéláé nìyẹn. Ó dìgbà tí wọ́n bá ṣàfikún nǹkan ti gbé kalẹ̀ torí ojoojúmọ́ nílùú ń gòkè sí i. Bí tá bá ṣàfikún ẹ̀yìn ò bá bọ̀ wọlé bí bá a sè ò bá sè, kò sí nǹkan tí bá a là ó là. Tó bá tẹ̀ ṣàfikún pé 7,000 megawatts or even 20,000 megawatts ní Nàìjíríà, ṣùgbọ́n ó kàn wọ́n tí yóò gbé. Nígbà tí a ti gbọ́ pé ti pèsè ẹ̀ tán o, ó wá kàn wọ́n tí yóò sáàfù ẹ̀. Nígbà tí wọ́n tí yóò sáàfù ẹ̀ nígbà tí pléètì ò tó tó fi sáàfù ọbẹ̀ bó là á ṣe jẹun. Ọmọ kan náà jẹun, ọmọ kan ibi àwọn ọ̀pá wọn ni, ọmọ kan náà máa gbóhùn ọbẹ̀ tí wọ́n ní. So bó ṣe bọ́rọ̀ náà jọba ṣe lé nìyẹn. Náà ọba pín sí mẹ́ta. Àwọn kan ní generation, àwọn kan ní transmission, àwọn kan ní distribution and marketing tó ń pè ní disco. Generation iná níjọba ń sọ pé iye báyìí láti iye megawatts báyìí láti pèsè o, megawatts báyìí láti. Tẹ́lẹ̀ for transmission wọn ò tí ì kọjá bó ṣe wà. Gbogbo òpin agbára wọn ò gbé kọjá 4,000 megawatts. Bọ́wọ́ ilé ìbá ṣe 20,000 nígbà tẹ́ni tí ó gbé olè gbé kọjá 4,000. Bọ́ọ̀ náà ọ̀rọ̀ ọdún tí ó distribute ó ṣe distribute ní múlò ti fẹ́ rí. Nínú ẹ̀ náà oníkálùkù ló lẹ́bi titi wọn o. Kájẹ̀ ní kí wọ́n tẹ̀wá gbogbo 4,000 ọ̀hún. Àwọn distribution náà nítorí pé wọ́n fẹ́ ṣe ọ̀hún àwọn lọ́sùn mọ́ wájú. Àwọn làárín lórí fún táwọn ọmọ ń pè nẹ́ta. Àwọn gan ò fẹ́ sí ẹ̀ṣẹ̀. Torí tó bá tẹ náà bó ṣe yẹ kó rí. Ẹ̀sìn bẹ́ẹ̀ bí ni ò ní tà. Ìwọ̀n wọn ti tọ́ bí fọ́nrán 10 sí Basọ̀run, fọ́nrán 20 sí Jẹ́ríkò, wọ́n tún pa fọ́nrán 2 sí Òjé, wọ́n tún pa sí Yemẹtu, wọ́n tún pa wọ́n á máa pè jájájájájájá. Àwọn náà ń tọ́wọ́ àlẹ́ náà àwọn náà ò improve ẹ̀ o. Ó lè tó wa lò tó bá yẹ pé wọ́n fún wa bó ṣe yẹ ká fún wa. Ẹ ti tún béèrè question kan lára nǹkan ẹ ń béèrè yìí pé bó ṣe yẹ ká fún wa. Ṣé equipment tó yẹ ká fi fún wa ṣé ó wà nílẹ̀? Kò sí equipment tó yẹ ká fi fún wa. Gbogbo ẹ ti di fọ́pọ̀ mọ́yọ̀. Ntí iná tí wọ́n pèsè fún èèyàn 20, èèyàn 100 ti ń lò. Wọ́n ò dẹ̀ ṣàfikún transformer tó máa fẹ́ èèyàn 20 níta tó máa fún wọn níná dáadáa, wọn ò ṣàfikún ẹ̀. Ká nípa àfikún wà yẹn. Ṣé mọ̀ pé èèyàn 100 méjì lè lò. Wọ́n gbà dé àfikún ò sí. Ok, ẹ̀yin àwa ara wa o, ẹ̀dùn náà díẹ̀ lé ní o. Wọ́n ti bọ́ sọ̀rọ̀ èmi Akin, wọ́n tún dọ̀la àwa náà ó tún lò náà. Wọ́n dọ̀ tún bọ́ sọ́dọ̀ bọ́sẹ̀. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Torí ẹ̀ ní gbogbo náà ń sọ yìí. Ká tó wá sọ pé àwọn oníléeṣẹ́ ńláńlá. So bó ṣe rí nìyẹn. Nítorí àti rí sọ yìí sì àdúgbò lọ́rọ̀ náà bí ìbàjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bátìrì tó wà nù a lè má ríra wa. Torí mi rò pé wọ́n ti ní náà bí àwà nísìnyí báyìí. Àwọn àwọn tó yẹ kí ìlú náà lójúmọ́ náà àfi tẹ́ bá tẹ jẹnẹrétọ̀. Tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Àtowó jẹnẹrétọ̀ o, àtowó náà o, á padà san bílẹ̀ níparí oṣù o. Àti tòsí à ń san owó òkùnkùn pẹ̀lú ìmọ́lẹ̀. Ìlú ẹ̀ka ṣe tí wọ́n ṣe. Ṣùgbọ́n ṣe ẹ̀rọ àwọn tó tà á, wọn ò dúró níbi tí wọ́n ti ṣàtúnṣe.
ibi tí wọ́n ti jíwó òòlù náà dúró sí ní àti ní àṣẹ̀ṣẹ̀ máa ríra wa níjọ́ tó máa sáyìn kọ́ńtíráàtì tẹ́ bá rí bọ́ ṣe mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ṣiṣẹ́ ní NEPA rí mo ṣiṣẹ́ NEPA mo ṣiṣẹ́ PACN mo dẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn disco díẹ̀ ṣọ́rọ̀ mi yé yín níjọ́ wọ́n fẹ́ tà á ṣe wà láyé PACN iṣẹ́ náà wọ́n máa mọ̀ sọ àwọn staff wọn lórúkọ torí pé wọ́n fẹ́ tà lé iṣẹ́ torí pé wọ́n fẹ́ rà á kì í ṣe gbáyà torí Ọlọ́run torí owó tó fẹ́ máa rí ń bẹ̀ bá ṣe ń ṣe gbogbo nǹkan ṣe yẹn ẹ̀yẹ tó bá ti tà tán iná ó improve láàárín ọdún kan àbọ̀ wọ́n pin níta gbogbo ẹ̀ tó nǹkan làwọn ra wa yìí láàárín ọdún kan àbọ̀ wọ́n pin níta lọ́fẹ̀ẹ́ iná ó improve in fact ó dá aláyé PACN ìdáyé ilé lọ ẹjọ́ àmọ́ tó fọ́ọ̀nù jù ń bẹ̀ ni pé káwọn ìlú kan dáwó kan ra transformer kan ra wáyà kan ra cable kan ṣe gbogbo ẹ̀ tán ẹ̀ tó wá ní ẹjọ́ ẹ bá wa kọ lẹ́tà pé ẹ̀bùn àwọn gbàyẹn náà tó gbéná lè ó lè ló ń jẹ́ bẹ́ẹ̀ kò jìbìtì ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n jìbìtì ní àláyé PACN kò rí bẹ́ẹ̀ roadmap wà fún every year there is always a budget ètò ìṣúná wà fún wọ́n á dẹ̀ ra transformer láyé NEPA láyé PACN wọ́n ra transformer sí store débi tó ẹ pé ṣé bí n dá ṣiṣẹ́ ọmọ ibi tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pé níṣẹ́ 17 years mo ti join NEPA débi mo dé mo dúpẹ́ lọ́wọ́ náà pé mo ṣiṣẹ́ ní oríṣiríṣi dìpátímẹ́ǹtì so ó jẹ́ kí ìmọ́lẹ̀ ó jẹ́ kí gbogbo kinní wọ̀nyí kó mọ̀ ṣókùnkùn sí mi torí ètò ìṣúná wà fún gbogbo nǹkan báwọn ẹ̀ iye báyìí láti ra transformer iye báyìí láti ṣe rural identification community tó bá fẹ́ ṣe ń gbà yẹn gan àwọn NEPA ò fi fún wọn láyè àyàfi tí wọ́n bá kọ lẹ́tà pé àwọn fẹ́ ṣe nítorí pé àwọn ò lè dúró de títí bá àwọn ilé ìfẹ́ ara wọn lọ́mọ encourage ẹ lọ sí wa ní o ẹ lọ sí store wọn ò ní kankan ẹ bá fẹ́ fi transformer ṣe oògùn àìkú gbogbo wa ni ó ti kú tẹ́lú Ìbàdàn. wọn ò ṣèwádìí ìjìnlẹ̀ òkú ọkọ̀ ni wọ́n rà lóòótọ́ gẹ́gẹ́ bí ìjọba ṣe pè é fún wọn. wọ́n lẹ́tà Nàìjíríà tó gbérí wọ́n ta náítà ó kú pí wọ́n ta Òṣogbo stadium líle ó kú pí lẹ́tà glass alájà ó kú pí láì ṣe báyìí ayé àwọn Ọbásanjọ́ yìí láti ta gbogbo ẹ̀ kò sí dẹ́tà tó dáa Básítà sugar company wọ́n ta ó kú pí Nigerian paper mill wọ́n ta ẹ wá ní ẹ pèsè iṣẹ́ fáwọn ọmọ ẹ má jà máa tara wa ká tuntun nù ká tàgbàdo nù ká tu èrè nù ká tọ́ka nù ká wá roko mọ́ ń tá jẹ kí ló kù lóko kí ló kù ká parọ́ kétí di kojú fọ́ kẹsẹ̀ ẹ lọ kálàáfíà ṣáà ti kí á lálàáfíà tó bó ṣe rí mo ṣe sọ fún yín mo sì bàbá ẹ gbòòrè dáadáa òwúrò dẹ ni mo fi sọ gbogbo nǹkan tí mo ń sọ yìí kò sí èyí tó dá ní ìtàsí akàrún nítorí wàá dùn mí ni pé ṣé bàbá àwọn aráàlú elétí kan ní á tó wáyé pé àwọn tó máa ń ronú jinlẹ̀ ni wọ́n mọ̀ pé kí ni ó ṣeé ṣe kò ṣeé ṣe kí ló pé gbàgbàsóyè ò dáa bọ̀ ń táwa fi ń ṣe títí wa torí pé wọ́n fẹ́ jogún dúkìá táwọn ẹni yẹn ní kalẹ̀ tíjọba ti pèsè kalẹ̀ dúkìá àwọn aráàlú tíjọba pèsè kalẹ̀ ó náà fẹ́ jogún Ọbásanjọ́ grant generating licenses táwọn tó ń pèsè iná ó grant about 20 something licenses kò sí kankan lára àwọn tó generate lójúmọ́ ẹyọ 1 kilomegawatt 5 wọn generate wọ́n ṣáà wà lẹ́yìn pé àwọn fẹ́ ra nǹkan tíjọba ti ṣe kalẹ̀ bọ̀ wọ́n lè kó generator wọ̀ lú o kí ni wíwá àti ìrà ìpòdé stage yẹn ṣùgbọ́n kí ni yóò tí improve débi tá a tà á ṣe báwọn kan àwọn ọdún contract $16 billion táàrí kankan tó ṣe táàrí wájú táàrí ẹ̀yẹ̀ tí níbi sí lórí ọ̀rọ̀ náà nǹkan mi káàkiri ó pọ̀ bẹ́ẹ̀ àwọn tó tún wá náà wọ́n tún rà á ń sìn ìrà jìbìtì jàǹbá sólè onílé tají lọ́rọ̀ wa jàǹbá tà fún jàǹbá rà lọ́rọ̀ ọ̀rọ̀ lọ́lẹ̀ yìí àwọn asọmọdé ní ìdí iṣẹ́ náà tó bí gbogbo ẹ̀ ṣe rí nìyẹn irọ́ ẹ̀tàn náà fi tàn wá ẹ̀tàn náà fi tà á irọ́ náà fi yàn operate. àti wọ́n ń gba fọ́ọ̀mù tí wọ́n fẹ́ ta odindi NEPA wọ́n ń gba fọ́ọ̀mù ní 1 million èmi àti rígá lè dáwó pọ̀ ká ra fọ́ọ̀mù ká bíìdì
ká yáwó lọ́wọ́ báńkì kan ara bí ìta àyà náà ta ìra àyà náà dẹ̀ rà á tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n tún wá fi klọ́ọ̀sì kan sí kọ́ńtíráàtì yẹn pé ìjọba ò lè gbà á lọ́wọ́ wọn láéláé. Àwọn Jonathan náà ṣe yẹn o because àwọn náà tà á, àwọn náà sì bàjẹ́ débi tó dé. Torí gbogbo wọn ń táìmù tí wọ́n ṣe tí tó sì ń ṣèjọba yẹn wáyé pé gbogbo owó tá à ń gbọ́ pé wọ́n jí kó tá a bá ná sí power sector, Nigeria will not be where we are today. A ní sílé àwa ẹ̀ á ti kọjá. Torí nígbà tí power bá wà tí iná ọba bá wà ìlú á develop o. Gbogbo èyí tá à ń sọ̀rọ̀ insecurity wọ̀nyí kò ní sí yẹn ńbẹ̀. Sọ̀rọ̀ mi yé yín, Yorùbá ní òru la ṣèkà ẹ bá ṣe lọ́sàn-án ò ní fara rẹ̀ lọ. Nígbà tí ò bá dẹ̀ ti sí òru àtọ̀sán àtòru tí gbogbo ẹ̀dá bí ọ̀sán sọ̀rọ̀ pé kò sẹ́ni tó lè ṣe kankan bọ́ọ̀lù àrùn yẹn ṣe rí. wáyé tí ò ṣe bí kí lórúkọ ẹ̀dá fi tà á kí lórúkọ ẹ̀dá fi tà á agreement ẹ̀dá fi tà á ṣe national assembly ẹ̀dá ti ṣe wọ́n lè review ẹ̀ wọ́n lè gbé yẹ̀wò pé n tà ń ṣe ò dáa ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan bẹ̀yìn àjẹjẹ́ wọn bá ti ṣe kọ́kọ́rọ́ yẹn ni tí mo sọ lẹ́ẹ̀kan pé wọn ò lè gbà á lọ́wọ́ wọn torí ẹ̀ ní wọ́n tún yáwó bẹ́ẹ̀ rẹ̀ sọ wọ́n tà wọ́n tán ra iléeṣẹ́ ọ̀rọ̀ wọn tán iléeṣẹ́ apínná distribution company gbogbo wọn ni ìjọba tún fún wọn lówó gbà ẹ lọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ kí ló gba ẹni ṣe kí ni kí gbogbo ilé ìrọ̀sọ̀ mu irọ́ ni o ń ṣe làwọn dàrẹ́tọ̀ kó wá po irọ́ ni o owó tíjọba fún wọn pé ẹ lọ jẹ́ kí kíní ìrọ̀sọ̀ mu o a lè sọ o kò sówó lọ́wọ́ yín o ẹ ti fi owó ra iléeṣẹ́ o ń táìmù báyìí ní ẹ̀dá padà o aláwọ̀ tán fún lówó tó gbé àwọn dàrẹ́tọ̀ wọn lọ́sàá ìlú tó gbẹ̀yìn fowó lọ. National Assembly máa jókòó wọ́n á review contract yẹn sọ̀rọ̀ mi yé yín ṣùgbọ́n kì í ṣe ní gìrìgìrì bíjọba ṣe ń ṣe nísìnyí èrò ilé ìtàn ṣe sí bíbí ní disco tán ṣe sí Ìbàdàn disco àtàbújá ọgbọ̀ngbọ́n tán lè fi máa gbà ní ọwọ́ wọn nìyẹn bí ó sì bẹ́ẹ̀ báwọn ti bá lọ kóòtù yóò di pé ìjọba ló gba kìnní lọ́wọ́ wọn despite the fact pé agreement adẹ̀ sign ẹ̀ gbogbo nǹkan tí Jonathan bá ti sign Buhari sign ẹ̀ ni torí government is continuing kò sí pé bí yáà nìkan mo ṣe é òsì mbẹ̀ and Ọbásanjọ́ ló ṣe Electricity Power Sector Reform Act 2005 gbogbo kìnní wọ̀nyí ló wà mbẹ̀ ṣùgbọ́n n tó kàn ń dùn mí tó jẹ́ pé tó ń dùn mí tó dẹ̀ ń ká mi lára ní ọ̀rọ̀ aráàlú ló ń jẹ ìyà bẹ̀ ẹ máa fi Yorùbá bọ̀ wọ́n ní ẹni gọ̀ ní gbégun nu ẹni gbọ́n ní gbowó orí ẹ̀ báwọn wọ́n ti bá gbogbo wọn ní PSN ní wọ́n dá o ẹgbọ́n wọn tí mò ń sọ ní PSN dá o ṣùgbọ́n kì í ṣe total privatization lọ́yẹ ká ṣe ń gbà yẹn ṣe ló yẹ ká ṣe commercialization ìjọba máa wò aládàáni náà máa wò àjọ máa wò owó yóò ní sálọ ilé wọn ò ní rí jí àjọ máa wò ìjọba máa tọ́jú yóò máa ranjú àwọn aráàlú náà ó ṣe kìí a máa ranjú láàmú àwọn kàtí gbogbo wa ṣe kó tó di pé a lọ sí private driven oriented but bó ṣe ṣe wà tí níbi ìsìn àti àtúnṣe ṣì wà kọ́lọ́run jọ kó fún wa níjọba tí ó bá wa túnṣe. Oníkálùkù máa ń sọ tí wọ́n ní ẹni dùn rò fọ́ ní gbogbo wọn torí tí n bá sọ pé nǹkan báyìí lẹ́nu kan sọ pé ádàbẹ̀ pé mo ń campaign lórí tẹlifíṣàn yìí ni wọn ò sì sanwó campaign fèmí wọn ò sì sanwó tẹlifíṣàn yìí ṣùgbọ́n mo ṣáà wà pé ọjọ́ ń bọ̀ lólúwa òwe olúwa wí tí gbogbo wa ó jọ jókòó púpọ̀ níjẹ́ tí ẹ sọ ìgbà tí ó ṣe é ṣe kò ó gbà ní oko ìbàjẹ́ oko ìwé bóyá ọmọ tí òkú òun ìfẹ́lẹ̀ o lọ́rọ̀ ná ní Nàìjíríà ọmọ tí òkú òun ìfẹ́lẹ̀ o ṣùgbọ́n nítorí wà bẹ́ẹ̀ ni pé gbogbo wọn ń wí tiwọn bọ́ a máa mẹ́ni tó serious nígbà ọba yá bó ṣe lè sọ nìyẹn gbogbo wọn ń wí tiwọn a máa mẹ́ni tó serious sẹ́gbà pé ní west níta wà yìí àwa la làṣà àwa la níṣe àwa la lọ̀rọ̀ àwa la sì mọ̀rọ̀ gbọ́ àwa la ní gbogbo mẹ́díà
mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sẹ́ni tí ìyá náà yóò ṣàìjẹ́ gbogbo wa ṣùgbọ́n ẹ bá pè wá pétọ̀ nǹkan báyìí lòun ó ṣe tá a dẹ̀ rí pé ó ní political will ẹ mọ̀ pé tí mo ti mọ̀ yín kẹ́ mi ṣáà tètè mọ̀ yín lẹ́nu ẹ bá ní political will láti ṣe yóò tẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́sẹ̀ mọ́lẹ̀ láti ṣe kíni láti ṣe ṣèbí àwọn ìjọba kan ló ṣáà lágbèdè dé pé ẹ jẹ́ àtà wọ́n fọ́ national council on privatization ń gbà yẹn náà ṣé bá ara wọn tó ń contest election padà ara wọn oníṣàmà national council on privatization ń gbà yẹn sọ̀rọ̀ mi yé ibi wọn bá dé pẹ̀lú àwọn tó tún tẹ̀lé wọn lẹ́yìn ibẹ̀ náà làbára wa ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan mo ní kò sí iléeṣẹ́ tẹ́tà tó ṣèṣò rere kò sí iléeṣẹ́ tí wọ́n tà ẹ̀yẹ dárúkọ kan ẹ̀tẹ̀ dárúkọ kan tó tẹ̀ ṣèṣò rere pé nígbà tó ń ta o ó mà wá dá a sí o kò sí ǹjẹ́ òní mo lọ kírun mo wo Òṣogbo tí ó lè lè igi ńlá ńlá ti ń hù ní 50th floor wọn tẹ́ bá débẹ̀ ẹ̀ sọ̀kún fún Nàìjíríà ǹjọ́ wò láà ǹjọ́ I don't know how to put it in Yorùbá but ẹ jẹ́ kí n kú báyìí sọ ǹjọ́ wò láà bọ̀ lu òpó ẹ̀rọ ẹlẹ́ẹ̀kejì gbogbo alájọ ń feel the heat but lóòótọ́ a mọ̀ pé eré ìje tó lágbára láti sá ni bọ́ Ọlọ́run fún wa sá díẹ̀ díẹ̀. ọ̀rọ̀ ìyànjú tí mo kàn lè gbà wọ́n aráàlú kò ju pé mi ò ní ká má sanwó iná ọba ṣùgbọ́n ká má sanwó ọmọgọ̀ ká má san ju iye iná tán lò lọ nígbà tí èèyàn bá fún yín lógún tó fún yín ní iná 20 wákàtí tó ń gbówó 30 ọjọ́ lọ́wọ́ yín ṣàpàpọ̀ lè nìyẹn ẹ̀yin náà ẹ̀wù bẹ́ẹ̀ ṣe 20 wákàtí lánàá ẹ̀sánwó náà mi ní ká má sanwó iná ẹ̀sánwó náà 20 wákàtí tẹ̀ yìí ká má rẹ̀ ẹ̀yin jẹ. àdìgbà tí mi àti yín ti jókòó ta ti ń sọ̀rọ̀ yín sìn ìyá àdìgbò kò sí náà látàárọ̀ láti gbà yẹn káwá ní pé kò sí náà wọ́n wà tà lóru láago 4 sí aago 4 láago 12 sí aago 4 4 hours àákọọ́lẹ̀ sọ̀rọ̀ mi yé a máa fòye bá a lọ a máa fòye bá a lọ a máa fòye bá a lọ ìyá bá ti lò nínú ọdún àwọn community ní nǹkan lẹ̀ mo torí community tó kọ́ kalẹ̀ ní làǹdátẹ̀rí mo torí community tó kọ́ kalẹ̀ ní olódórí tí ìrèké bí yákiní wọ́n lọ́wọ́ kan tán mo torí community tó kọ́ kalẹ̀ ní ọmọ àdìórí yá nítorí pé bí ẹ̀ bá fẹ́ bá ìṣù jẹun síbi rẹ̀ ó gbọ́dọ̀ gùn àwọn tá à ń bá sọ̀rọ̀ yìí àwọn odi ni wọ́n tí wọ́n ojú kankan fún yín bíìlì kẹgbà bíìlì lọ́wọ́ yín odi olè ni wọ́n má dé kó odi nìkan ìbá tó dáa odi olè kí wọ́n fẹ́ jà yín ló lè ní ṣùgbọ́n tẹ́ bá ti lè dẹ́bù wọn báwọn ọ̀rọ̀ aṣekínni ọ̀rọ̀ a máa yanjú díẹ̀ díẹ̀ àwọn dẹ̀ ni pé ó ń le jù ẹbí tó wá lè dé ni pé kọ̀mílẹ́tì àti ìrìnàjò ọ̀sán náà wàá tún ra wáyà wá gbogbo ẹ̀ wàá tún náà máa sanwó àpúrúfà sí ìgbà tó ń jẹ́ bẹ́ẹ̀ ó lè ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn kọ̀mílẹ́tì tó bá come across things like that wọ́n lè wá bá yín sọ̀rọ̀ ní ara wa ẹ̀ fún wọn ní nọ́mbà mo mọ̀ pé definitely èmi àti wàá ṣe kí ni àárẹ̀ rà nípa látọ̀dọ̀ yín sọ̀rọ̀ mi yé ṣùgbọ́n báàbá ṣẹ́ńtẹ̀ rí tó le jù tó fún wa ní ìṣòro jù because bá a ṣe ń dáfún yìí ní wákàtí 2 àyè wà fún mi torí pé challenges tó wà nídìí láti pọ̀ jù ó tẹ̀ tó wá táwọn landlord association wọ́n á tún kúrò àwọn jẹ wọ́n á tún máa rẹ́ra wọn jẹ iná bàjẹ́ èyí tó lọ́sọ́dọ́ lẹ́kẹ́ lọ́sọ́dọ̀ àwọn oníná nígbà táwọn lọ́nà wọ́n ní 500,000 nínú àwọn ilé kọ̀ọ̀kan ó kù 5,000 wọ́n tún wá máa rẹ́ra wọn jẹ lórí rẹ̀ jẹ́ àwọn gan ló lè tó pọ̀ jù ń bẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn kan wá sáwọn ara wa kan yọjú sí àwọn tó bá rẹ̀ wọ́n jẹ ẹ jẹ́ kan sọ fáyé dandan kọ́ ní live attestation dandan kọ́ òfin òní dandan dandan kọ́ èèyàn lè fi ní freedom lọ bẹ̀ ni wọ́n òfin òní dandan lẹ́gbẹ́ o ndọ́lẹ̀ máa mẹ́nìkan kúrò ní PDP tó sá lọ APC tá mẹ́nìkan kúrò ní APC tá sá lọ ABGA tá mẹ́nìkan kúrò ní ABGA tá sá lọ Labour Party tá mẹ́nìkan kúrò ní Labour Party tá sá lọ wá sí APC torí pé ẹgbẹ́ òṣèlú sì ni mo ṣe ń dárúkọ yẹn o tá lè sọ pé bóyá ẹgbẹ́ gidi wọ́n táyì tó bá wù ẹ́ ó sì jáde táyì tó bá wù ẹ́ kátó wá sọ pé landlord association tá àjọkọ́ létí náà wà tó dandan ni dandan kọ́ landlord association jìbìtì ló ń jẹ́ bẹ́ẹ̀ o tó bá lẹ̀ jẹ́ ènìyàn wá ní pé owó kan wọ́n fẹ́ máa ṣe fún iná ẹ sọ fún wọn pẹ́ ẹ̀ ṣe ẹni wọ́n sọ lórí àwọn ara wa pé wọ́n ti ní kẹ́ ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́.
nọ́mbà tó lè pè ní 08035625982 08035625982. Bẹ́ẹ̀ni àti ní bá lórí òkè bẹ́ẹ̀ni àti ní bá lórí òkè yóò ṣe é ṣe ẹwà àtijọ́ fún mi irú orí òkè táwà lọ bóyá tó lọ́n kọ́lé ní o nítorí pẹ̀lú bá ṣe é ṣe èyí kò lè dáa.